Africa Content TV. Kulu Seifani Alauba Laya Wudu Abada Gbogbo tọ́lọ́wọ́ máa fẹ́ sílé ayé gbogbo ọdún máa tọ̀ ọ́ ntọ́lẹ́bí máa tọ̀ ọ́ ohun tí ò lẹ́bí máa tọ̀ ọ́ ọlọ́run ọba ní ìmọ̀lógún. Láyà Wudu Abada ọlọ́run ọba ní ìmọ̀lógún ikú láéláé. Ọlọ́run ọba máa dẹ́lẹ̀ fún bàbá wa tó wáyé lẹ̀. Ọlọ́wọ́ bàbá ọmọ máa délẹ̀ fún bàbá wa tó bá yé lọ. Wíìdì Àjàní Bello oníwàásí àgbáyé. Pọ̀pọ̀ Mùsùlùmí tó fi dórí Kìrìsìtẹ́nì náà ṣẹlẹ̀ èdè bàbá Wíìdì Àjàní Bello oníwàásí àgbáyé. Olùṣe ìgbàanì lọ́lá ògbà lẹ́yìn àbùtù àbàdà. Gbogbo kan tó lọ dá pátápátá ló máa tọ́ ló máa mú. Ọlọ́run tó bá rí òkú ní ogun. Wáyé wọ́n mọ́ tónítóní dọ́dọ̀ ọlọ́run ọba yìí tó pọ̀ yìí tó tẹ́lẹ̀ inú àṣìṣe bàbá wa lọ́pàá wa parẹ́ mọ́tò kúrò nínú àṣìṣe fún ìdí Àjàní Bello gbogbo àwọn abáńláńlá náà ṣe yàrá bàbá wa tó wọ́n ṣe lè fún ká pẹ́ láyé náà. Wọ́n lá máa pẹ́ lọ́rùn yóò bẹ̀rẹ̀ jọ́sìn lọ́nà. Ṣàkórí ìfún ṣàkórí ìfún ṣàkórí ìfún ṣàkórí ìfún. Kàmí Àjàní Bello ṣàkórí ìfún. Iwájú tó dojú kọ ṣàkórí ìfún. Ọlọ́run ṣàtúnyájọ́ ẹ̀fọ́ ta ṣàkórí ìfún. Ẹni èyí tó fi sílẹ̀ rẹ̀ ṣàkórí ìfún. Àwọn àlejò wọn kẹ́yìn máa bàjẹ́ ṣàkórí ìfún.